ọkọ rẹ ló fẹ́ yàwó ẹbí ọkọ rẹ ló ń gbé ṣépè wípé wọ́n ṣe lè gbàyàwó wọlé ayé wọn ti dá o ayé wọn ti ṣe gbá o ó ti ṣàwó o ládùúrú bí mo ṣe dá a sí hàn tó ládùúrú bí mo ṣe níwà sí hàn tó ládùúrú bí mo ṣe máa ń bọ̀wọ̀ fún hàn tó ìjó yẹ kí ọmọ wọn ó lè gbéyàwó kan wá kàn gbà á ìtí ò yí olójú pọ̀ ju tó yí ọ lọ ojúṣe ẹbí ọkọ ni láti gbàyàwó bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí ọkọ rẹ bá ti lọ síta láti rèé ṣe àṣìṣe láti lọ wò wípé òkè òun ti dé tó lọ́mọkùnrin láti fẹ́ yàwó mi bó sì lọ ṣe àṣìṣe ni pé ó fún yàn lóyún so ti yé báyìí ojúṣe àwọn ẹbí ọkọ rẹ ni láti gbà ojúṣe ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó rí i pé nígbà tí wọ́n fẹ́ wọ náà wọlé ẹbí ọkọ rẹ tẹ́wọ́ gbọ́ wọ́n tẹ́wọ́ gbọ́ pé ọmọ wa fẹ́ yàwó jàgínní dondo ṣé ńgbà tó wá fún yàn lóyún tó tún gbọ́ wípé ọmọ wọn ń retí ọmọ kan bì kan ọ expect wọn wípé kán wà lóyà sí wọ kán mọ́ support ọmọ tiẹ̀ tán ti mọ̀ kan tó mọ̀ ọ́ tó jẹ́ pọ́n ọ̀nà bíi iná dẹ̀jẹ̀ sí lójú àìmọ̀ wọn eré ẹni ni ojúṣe àwọn ẹbí ọkọ ni láti gba ìyàwó as much as bí ọmọ wọn bá ṣe ń gbé e wọlé ojúṣe ìwọ ìyàwó ìyún tó jẹ́ ìyàwó àkọ́kọ́ ni láti decide wípé bóyá o tún fẹ́ continue pẹ̀lú ìgbéyàwó ni o àbí òun kálukú ó yàgò fúnra wọn ṣé ń gbọ́ mi báyìí ojúṣe ìwọ ìyàwó ni láti wò ìwọ ìyálé mo ń sọ ni láti wò wípé bóyá ó fàyàwó mọ́ra ni àbò ń kálukú ó mọ ṣe tiẹ̀ tẹ́sì jọ continue nílé ọkọ yín ojúṣe ìyọ ọkọ rẹ ni kó rí ọ gẹ́gẹ́ bí ìyàwó kó rí ẹni tán gbélé ọ náà gẹ́gẹ́ bí ìyàwó ojúṣe àwọn àbúrò ọkọ rẹ àwọn ẹ̀gbọ́n ọkọ rẹ nìkan rí bí ìyàwó bọ̀dá wa àbí ìyàwó àbúrò wa ìwọ ló ń mix ẹ̀ papọ̀ ìwọ ló ń wá loyalty níbi tó ò ṣiṣẹ́ rẹ sí so expect wípé kí wọ́n sọ wípé nígbà tá a ti mọ̀ ya alágbájá àtún fẹ́ mọ̀ ya àtàmẹ̀dò àbò expect wípé nígbà tí ọmọ wọn sì ti fún lóyún ó yẹ kán dànù ti oyún tóyún ni kán ní láíláí kì í ṣe bí ìlọ ń gbé e bọ̀ torí ń tọ́ mú àwọn ẹbí ọkọ rẹ lọ́tà sí kò yé mi ọkọ rẹ gan tó ṣàṣemọ́ṣe ọ̀mú lọ́tà àwọn tó jẹ́ wípé ìyàwó tán fẹ́ lé ọ ẹbí ọkọ rẹ tán gbà wọn lọ mú lọ́tà ó tiẹ̀ tún wá tẹ́lòmíì nù yín ńgbò bá délé ọdún ní òtún lọ́mọ kiri ètí sìn á ní wò bọ́ ṣe kí ìyẹn ni pé wọ́n ti ń ṣe dáadáa sí ìyẹn ni pé wọ́n ti ń ṣe sí mi náà ń ṣe sóun náà ìyẹn ni pé wọ́n ti tún láìkì ẹ̀jù mi lọ lọ́ọ́rẹ́ mọ́ ọ sọ ọkàn fẹ́ para rẹ lọ́jọ́ àìpé ni torí mi ò mọ bọ́ ọ ṣe fẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ rẹ ìwọ tán mú dé lọ́sàn kan òru kan ìwọ tán fẹ́ wọlé lọ́sàn gan kí ẹbí wa fẹ́ràn rẹ ju ọmọ bíbí inú wọn lọ ó dà pé kinní kan ò yé yín ẹ ti mix ẹ papọ̀ kò sí bó o ṣe lè wà lóyà sí ẹbí ọkọ tó kò sí bí o ṣe lè mọ ránkà dédé wọn tó o expect wípé tán bá tó ọmọ wọn bá fún ìyàwó mi ìlóyún wọn wà lẹ́yìn ẹ wọ́n bá wà lẹ́yìn ẹ gan ìwọ ni ọmọ tanra rẹ wọ́n wà lẹ́yìn ẹ nítorí pé ọ wà ń bẹ ni wọn ò gbà wọlé ojúṣe ti hànú láti gbàyàwó wọlé kò tó ń tọ́ lè mú wọn lọ́tà sí torí látijọ́ tí ọkọ rẹ ti ṣàṣemọ́ṣe ní ìṣètẹ́ ẹbí ti gbà wọlé àtijọ́ náà lọ́ọ̀ ti fẹ́ rí ní ìyẹ́ ọkọ rẹ látàn ojúṣe ti ẹni bí ìwọ náà bá bímọ ọkùnrin tó bá ṣerú ẹ ṣe ni kọ́ ọkọ̀ dànù kọ́ ní ọtí dìsó rẹ nítorí wípé ó fẹ́ yàwó léyàwó rẹ ojúṣe wọn ni àwọn kan náà mú yàwó lẹ̀ tán ní kọ́kọ́ rí ó mọ̀ ká kinní lórí rẹ̀ wọn ò sí ń bẹ nígbà tí wọ́n ń ṣe for sure 100% kò sí ní tí ìbá ṣe pé ẹbí tó bá ti tí wọ́n ti tán ti sán kánú ayé tí ìbá sí ẹbí tí fi ò bá ti jọba láàrin wọn ni wọ́n ó fi ọmọ ẹtìyàn lẹ̀ ni wọ́n mọ ṣáìdì ara àta dey play lóko rẹ tó bá sì wà nù kàtígórì wípé ẹ ṣe yẹ kán gbà
ṣé yẹ kán mú wálé ṣó yẹ kán ṣe kinní kan mo lóyà sí wọn ó yẹ ìwọ la you dey find loyalty ìwọ ló ń wá loyalty kiri normal ojúṣe rẹ ni láti pọ́n ọn lé ojúṣe rẹ ni láti ṣe dáadáa sí wọn kúrò bí ọkọ rẹ náà jẹ́ family ọkọ rẹ náà jẹ́ ṣùgbọ́n wípé ọwọ́ ń bọ́n jà torí pọ́n lọ gbàyàwó kì í ṣẹ̀bi wọn o ọkọ rẹ lọ́ọ́ kòróró mọ́ ọkọ rẹ ló fẹ́ yàwó bí ò bá fẹ́ yàwó ni wọn ò ní gbàyàwó àbí ṣé ńgbà tí wọ́n mú un dé wọ́n ní ìyàwó tá a rí rè tá a rí fọ́kọ rẹ o nígbà tí ìbá ti ṣe bẹ́ẹ̀ dákun torí Ọlọ́run ìyá ọkọ mi àǹtí mi wọn ò lẹ́bi o ọkọ rẹ gangan òun ló ṣe kíni òun ni ọ̀rẹ́ dẹ̀bi rù kẹ mọ ní 2025 ẹ mọ kíyan dáadáa ẹ ṣe dáadáa sí wọn wọn ò lẹ́bi o ojúṣe wọn náà ń ṣe ojúṣe wọn òun ni wọ́n ń ṣe o àbí tó yẹ kán lè ṣe ìyàwó ńlé rẹ tó yẹ kán tẹ̀lé o dákun tí wọn ò bá wá tẹ̀lé lọ ṣé ọlẹ́ mọ̀lẹ́bí tó fẹ́ fún ọ tí ó rè dúró bí ìyá ọkọ lọ́hùn àbọ̀ láwọn àbúrò ńlé tí ó rè dúró bí àbúrò ọkọ àbẹ́gbọ̀n ọkọ lọ́hùn kò kàn án o bí ìgbà téèyàn bá di ẹrù tí ìṣètèèyàn léèyàn lórí ni o bó ọba wá kí ẹ bí ọkọ rẹ mọ́tò ṣe dáadáa sí ẹ mọ́ just because ọ̀pọ̀ ọkọ rẹ fẹ́ yàwó meanwhile ìwà àtọkọ tí ó jẹ́ wípé ó gbéyàwó náà kúrè ẹ ti jọ ń sàṣàná sẹ́wà ara yín ẹ ti ń sàṣù sẹ́wà ẹ ti ń sàṣàná sí fìtílà ara yín dákun ló wá kàn yóò yà kí ló kàn àwọn fámílì ọkọ rẹ ẹ rèé parí ìjà o ní tí ó kàn án ni o ìwọ ló ń wá loyalty kiri o wọn ò lè fi wọn ò lè sọ pé ọ dáadáa kán wá fi ọ kán fi ọ pààrọ̀ ọmọ wọn kò lè ṣeé ṣe Alájìkẹ́ rí iná o ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.